ṣiṣẹ́ kájọlá, ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa, tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation no going back. Mo kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, wo bí bá mi ṣe náà. Mo kí gbogbo wa pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Mo kí wa gẹ́gẹ́ bí ojú ọjọ́ bá ṣe wà ní ibikíbi tí gbogbo wa bá gbé wà. Mo kí wa according to the time tẹ́ bá ń gbọ́ mi ní agbára Ọlọ́run Olódùmarè. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Owó tẹ́ wá fi ń ra dátà, ibi tẹ́ ti ń mú owó yẹn, àpò yín ò ní gbẹ fún owó. Ẹ máa rí owó ná, ẹ máa rí owó lò. Torí mi ò ní sọ pé ẹ̀ ní mọ bẹ̀, torí mo gbàdúrà pé ojú yín ò ní fọ́, etí yín ò sì ní di lágbára Ọlọ́run Olódùmarè. Ojú ò ní tì yín. Gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ìyá mi, gbogbo lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé àti lágbàlagbà, mo kí wa pé ẹ kú ọjọ́ méjì mẹ́ta kan. Bàbá mi, bàbá bá ń jẹ́ Akíntóyè, grandpa, mo kí yín o. Ẹ̀mí yín á gùn síbẹ̀ fún wa. Ikú tó yáwó ò ní pa yín. Bàbá náà wà ní jábọ́ lẹ́yìn yín o. Ikú ò ní gbà wá lọ́wọ́ yín ní agbára Olódùmarè. Gbogbo àwọn ọmọ ẹ̀mí àtọmọ ara tẹ́ ẹ bí ní agbára Olódùmarè, gbogbo wa ò ní bọ́mọ yín lọ́wọ́. Mo kí yín bàbá. Olóyè Sunday Igboho, ẹ kú alẹ́, ẹ kú iṣẹ́ ìlú. Mo dẹ̀ kí wa pé a kú oríire lórí ti ìlú Ẹkùn security network èyí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ gbà wá ṣe ní agbára Olódùmarè. Gbogbo ọmọ tí àkàrà bá kó epo ló ń kó jáde o. Gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bá kó jáde lágbára Ọlọ́run, ẹnikẹ́ni nínú wọn ò ní yàn kú mọ́ yín lọ́wọ́, ẹnikẹ́ni ò ní sọnù mọ́ yín lọ́wọ́, ẹ̀yin náà wà ní sọnù lágbára Ọlọ́run. Àyín lọ àyín bọ̀ ni wọ́n lọ́wọ́ yẹn nu lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe ń lọ láyọ̀ ló máa bọ̀ láyọ̀. Gbogbo èròǹgbà yín ní rere fún ilẹ̀ Yorùbá, pé kí gbogbo wa má sọnù mọ́ yín lọ́wọ́, Ọlọ́run á bá yín mú lọ sílé àṣẹ agbára Ọlọ́run. Ẹ ṣé, àdúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin èèyàn mi ní diaspora, mo kí yín o. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ jẹ́ ẹlẹgbẹ́ mi pàápàá nínú world media, mo kí gbogbo wa. Kò ní sọ̀rọ̀ sọ, ní tẹnugbó bí ọwọ̀ lágbára Ọlọ́run Olódùmarè. Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ olólùfẹ́ wa ní diaspora, mo gbàdúrà fún yín wípé nígbà tí ilẹ̀ Yorùbá bá fi máa dé, tó máa tásìkò láti tà sí alẹ́ Yorùbá, ní agbára Ọlọ́run Olódùmarè, àní wá yín tì, ẹ̀yin ò ní wá wa tì. Wọn ò ní túfọ̀ yín fún wa lójijì. Ẹ̀yin náà wà ní dé wá bá sàárè tí wá ń lẹ̀ lágbára Ọlọ́run. Mo kí gbogbo yín ẹ̀yin olólùfẹ́ mi tí mò ń fẹ́ yín fún ire, tẹ́yin náà ń fẹ́ mi fáyọ̀, tí ire àti ayọ̀ ìdùnnú ìgbéga ò ní kúrò nínú ilé wa. Kí la fẹ́ bára wa sọ lálẹ́ yìí? Ọ̀rọ̀ tí mo torí ẹ̀ wá lálẹ́ yìí yóò pọ̀. Mo dẹ̀ kí gbogbo àwa mùsùlùmí pátápátá pé a kú ìpalẹ̀mọ́ ọdún náà, bá wa láyé, á bá wa láyé, á tún bá wa láyé tó dára lágbára Ọlọ́run Olódùmarè. Gbogbo wa ò ní kú o lágbára Ọlọ́run. Gbogbo ìwọ tó bá wá fẹ́ lọ sílé ọdún, èèwọ̀ kọ́ o tó bá rí i pé o fẹ́ lọ. Torí bẹ́ẹ̀ kàn tẹ́lẹ̀ látọjọ́ pípẹ́ náà, tá a bá fẹ́ ṣe ọdún, oníkálukú wa tọdún bá ti ń bọ̀, wọ́n máa múra, wọ́n lọ lé ọdún. Ẹlòmíì ẹ̀kan lọ́dún náà ló máa ń lọ, ṣùgbọ́n ẹrù lẹ́ẹ̀mejì kẹ́ tó lọ lágbára Ọlọ́run. Kọ̀kọ̀ ayé ó sànṣẹ́ kọ̀kọ̀ ọ̀run lọ o. Tẹ́ ẹ bá sì wà láyé, ọdún àìmọye ọdún la máa ṣe láyé lágbára Ọlọ́run. Fulani ò ní borí wa o. Kì í ṣe ìwọ ní pípẹ́ lọ báwọn òbí yín ṣọdún, ṣùgbọ́n according to bí ìlú ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ jẹ́ ká rò lẹ́ẹ̀mejì ká tó lọ. Ṣé ti gbọ́ lágbára Ọlọ́run? Àní dààmú o, àdẹ̀ní rí wàhálà o. Fulani ò ní borí ẹnikẹ́ni nínú wa. Àṣeyọrí la máa ṣe. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀. Gómìnà wa Logun State, ẹ jọ̀ọ́, ẹ bá wa súnmọ́ bí. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá rí fídíò yìí wò, ẹ jọ̀ọ́ ẹ bá mi táàgì gọ́vnà Ogun State, bàbá wa Abiodun
bá wa tàgì wọn torí gómìnà olóríire ni wọ́n ń gbọ́ tọmọ aráàlú, wọ́n ń gbọ́ taráàlú dáadáa. Àwọn náà ò wá ní bẹ́ẹ̀ lọ́hùn wípé kí àwọn ọmọ ìlú kó máa sọnù mọ́ wọn lọ́wọ́ ní kọ̀ọ̀kan torí ó ń bọ̀ wọ́n láwọn làádẹ́ẹ̀dì, ó ń bọ̀ ó ti dé o. Bàbá ẹ jọ̀ọ́ gbogbo àwọn security wa ẹ bá wa rú wọn ní agbára, ẹ fún wọn ní nǹkan tí wọ́n bá ń fẹ́ nítorí àwọn ará bíi ti dé. Ẹ má jẹ́ kí wọ́n sọ ibi di ìlú kan òkè ọ̀hún. Gbogbo òṣì tí wọ́n ń ṣe ní wọ́n tí wọ́n lọ́hùn, wọ́n ti gbé délẹ̀ Yorùbá o. Gọ́vnà stéètì kọ̀ọ̀kan dẹ̀ lẹ́tọ̀ọ́ láti dáàbò bo àwọn ọmọ ìlú ẹ̀. Ẹ jọ̀ọ́ bàbá ẹ ṣàánú wa o. Àlẹ́ nìkan o, Ọlọ́run la ní o. Ọlọ́run á lè kún yín lọ́wọ́ ṣiṣẹ́. Ẹ̀yin ṣe ní gómìnà wa táwa mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí táì tí ì ní mi. Nígbà tó bá dẹ̀ sì jẹ́yìn náà lẹ́wà ń bẹ, ẹ jọ̀ọ́ gbogbo ọ̀nà tẹ́ fi lè dáàbò bò wá, ẹ dáàbò bò wá o. Ọlọ́run á dáàbò bò àwọn tí yín náà, ẹ ní rí dààmú. Kí ni nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí? Àwọn ará àbí wọn ni wọ́n ti dé. Gbogbo wa náà là ń gbọ́ lọ́tùn, là ń gbọ́ lósì. Ọ̀rọ̀ pé àti ẹ̀ ń wá gbọ́ ní kinní kò ṣẹlẹ̀ mọ́. Wọ́n ti dé gan tá a ti ń fetí gbọ́, tá a ti ń fojú rí. Torí nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ síbi tó súnmọ́ ọ̀yàn, tá a tún wá mẹni tó ń ṣẹlẹ̀ sí, ṣe mọ̀ pé ó ti ń dojú ẹ̀ nìyẹn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo àwa tá a wà lógún stéètì, ogun ti dé, ẹ jẹ́ ká múra. Kó ní kálukú wà tàláàtì torí a lè sọ ìgbà tàbí àkókò, a lè sọ ibikíbi tí àwọn ará bí lè wọlé sí. Bí wọ́n ṣe ń sọ lẹ́nu, wọn ò dẹ̀ ní sọ kí wọ́n má ṣe. Wọ́n lè má wá ṣe lásìkò yẹn kí wọ́n wá bu ọjọ́ bí oṣù kan mọ́, ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ pé wọ́n ń bọ̀. Ẹ gbọ́ o, torí mi ìfẹ́ pẹ́ púpọ̀ lórí program, gbogbo ara mọ̀ pé inú ọdún la wà. Ọlọ́run á gbàdúrà wa, ojú òní tì wá. Gbogbo ẹ̀yin ará Odeda local government area in Ogun State, ẹ má fi taratara sùn. No, ẹ má fojú méjèèjì sùn. I saw a particular video now as regards insecurity issue in that area. So according to the information, the video I saw, so somebody was actually abducted about 2 weeks ago, and before the person was released, when he was on ransom, and these abductors again wanted to send the message in villages within that area. So it is important that everybody is at alert. And now our vigilante Iluyen won't be government wípé wọ́n need the support from their end. They need the support of the securities ní agbègbè yẹn. And please, to the governor of Ogun State, Governor Dapo Abiodun, we are pleading, we are begging that there is need for us to pay attention to Odeda local government area. Ní sọ wípé irọ́ ni àbí kò sí nǹkan kan. These people are saying that is the information táwọn gbọ́ kí wọ́n fẹ́ wá kó àwọn ọmọ. Please, we are begging the government, we are begging the governor, we are begging the local government chairman, we are begging everybody. All hands needs to be on deck this time around. Please, these people said they need more support, security support. Ìkànnì yẹn o, ẹ máa mọ̀ pé. Àwọn tí a jẹ́ àwọn ọmọ Yorùbá, àwọn kidnapper ń kọ lẹ́tà sí Ogun State. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ ẹ dákun, tẹ́ bá bá fọ́nrán yìí tẹ́ bá bá pàdé, ẹ dákun ẹ bá wa repost. Kó lè débi tó ẹ fẹ́ kó dé àti láti wúlò fáwọn tó fẹ́ jẹ́ ká wúlò fún. Àdúgbò kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Odeda LGA, eléyìí tí ó wà ní Ogun State. Níbẹ̀ ni àwọn kidnapper ti ń kọ lẹ́tà sí báyìí pé àwọn ń bọ̀ wá kó àwọn student níbẹ̀. Student. Pẹ̀lú fídíò eléyìí tí ẹ rí tí mo fi. Ẹ jọ̀ọ́ kí ni ẹ̀ṣẹ̀ àwọn ọmọ yìí ná? Kí ni ẹ̀ṣẹ̀ wọn? Ṣé ẹ̀ṣẹ̀ ni kí ọmọ lọ sí iléèwé? Ṣé nítorí àwọn ẹranko yìí ò kàwé ló ṣe jẹ́ àwọn ọmọ iléèwé ni wọ́n wá dojú kọ? Kí ni ẹ̀ṣẹ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n ń lọ kó yìí? Ṣé ẹ mọ̀ pé nígbà tí wọ́n ti ṣe ti Ọ̀yọ́ State tí wọ́n ti rò pé àwọn mú jẹ ni wọ́n ṣe tún lẹ́yìn Ọ̀yọ́, ṣé ẹ mọ̀ pé Ogun State ẹ wá wo àrà tí àwọn olórí burúkú yìí tó ń dá báyìí. Kí ni ẹ̀ṣẹ̀ àwọn ọmọ yẹn? Ó yá o, à ń gbọ́ yín sà o. Mo fi hàn yín lókè yìí, so àwọn tó jẹ́ àwọn ọdẹ ní orí prógrámù kan eléyìí tí a mọ̀ sí orúkọ rẹ̀ sí Ojúkòrò. So ibẹ̀ ni àwọn ọdẹ, ibẹ̀ ni wọ́n ti wá. Tí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìdòwú Táíwò tí wọ́n sì jẹ́ alákòóso ní ibi prógrámù náà.
níbẹ̀ náà ni wọ́n yìí ti sọ̀rọ̀ síta pé lẹ́nu lọ́lọ́ yìí àwọn kidnapper ti wá kidnap arákùnrin kan bẹ̀ so tí wọ́n gba owó tí wọ́n sì ti tú arákùnrin yẹn sílẹ̀ ṣùgbọ́n nínú àwọn fírìnfẹ́rìn tí wọ́n ń gbọ́ nísìn òun náà ni pé wọ́n tún kọ lẹ́tà pé àwọn ń bọ̀ wá sí Ọ̀dẹ́dá local government ní Ogun State láti wá kidnap àwọn ọmọ school so eléyìí ó jẹ́ nǹkan tó yẹ pé a gbọ́dọ̀ take serious so àwọn ọdẹ wọ́n wá sínú rédíò program yẹn tí wọ́n sì sọ̀rọ̀ ṣùgbọ́n àrò yẹn dákun àwọn nǹkan tó bá ti jẹ́ àwọn ìgbésẹ̀ yẹn dákẹ́ mọ́mọ́ sọ́lá online mọ́ ẹ jọ̀ọ́ so àwọn àsọ̀rọ̀ àwọn ọlọ́pàá ẹ dákun ẹ tètè bá wa gbésẹ̀ kánmọ́nkóbó so àtàwọn sójà sọ wa ẹ jọ̀ọ́ nítorí tọlọ́hun nǹkan yìí ò ní sọnù ọmọ yìí ò ní sọnù ẹ dákẹ́ bá wa dáàbò bo àwọn èèyàn náà ẹ jọ̀ọ́ nítorí tọlọ́hun ìwọ tó bá fọ́nrán yìí pàdé ìwọ náà mọ̀ sàn láì repost. Ọlọ́run á gbà fún wa. Logun State again o. Mẹ́sẹ̀jì yìí ó lọ sí ẹ̀yin student tẹ́ wà ní Ìbògùn. Ìbògùn. Àwọn lọ mẹ́sẹ̀jì lọ. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní ọmọ ní Ìbògùn ẹ sọ fún yín pé kán wá tàlát. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìjẹta. Actually ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣojú ẹ̀ òun ló yẹ kó raise alarm but ẹ̀rù ń bà á wípé òun lè lọ raise alarm fún àwọn ọlọ́pàá tó jẹ́ pé wọ́n bounce back padà sórí òun. But báwo ló ṣe máa fojú rí. Níbi tí àwọn èèyàn tán ti kó wa láyà gẹdẹ èèyàn rí nǹkan kòrókòró àìsí báyìí ẹ̀rù dẹ̀ ń bà láti sọ pé kó lọ sọ fún àwọn ọlọ́pàá tó ló mọ̀ pé tí wọ́n bá mú àwọn ará bí yẹn wọ́n ń sọ lójú méjèèjì wọ́n làwọn nílẹ̀ ṣé wọ́n purọ́ ni ó ti mọ̀ pórí òun ni wọ́n tún ṣì ń gbé ọ̀rọ̀ yẹn bọ̀ kò wá lè sọ òdodo ọ̀rọ̀ jáde lẹ́nu ẹni tó wá sọ fún ló padà wá ṣe program lé lórí ló ń sọ fún wa ní Ìbògùn nílẹ̀ lẹ́ǹbí níbògùn ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká múra ẹ jẹ́ á múra ẹ jẹ́ á múra ó ń bọ̀ ó ti dé. ẹ sọ tẹnu yín o bàbá. tó lè máa fojú kò mẹ́ so orí rédíò náà ti padà gẹ́ẹ̀tì fáǹsì mẹ́sẹ̀gì yẹn sí wa ní pé ní ipò lórí rédíò. àwọn ọkùnrin méjì kan wọ́n lọ sí ọ̀dọ̀ ọ̀gbẹ́ni ọmọ Yíbò kan láti lọ ra nǹkan kan ní abẹ́ ní Ifọ̀ ní ṣáìdì Old Bank sí ìyànà Kókà then ẹni ní bóun ṣe rí wọn ìmúra wọn ó look suspicious òun dẹ̀ sọ fún wọn pé òun wá bèèrè lọ́wọ́ wọn challenge wọn pé ṣé Boko Haram lẹ́yìn ni ó láwọn méjèèjì wá wojú ara wọn méjèèjì wọn wojú ara wọn sọ̀rọ̀ then nígbà tóun fẹ́ rà tán lọ́dọ̀ ọmọ Yíbò tóun fẹ́ máa lọ ọlọ́mọ Yíbò yẹn wá pé òun ẹni yìí sì á ti sọ fún mi pé kó reach out to us don't mention your name reach out to we àwa máa lọ take care of a máa investigate then we are going to carry the armed forces along bàbá ti rí òkodoro ọ̀rọ̀ up till now kò tí get back sí wa now wọ́n wá ní ọmọ Yíbò tí àwọn ọkùnrin tó challenge yẹn tán lọ ra nǹkan lọ́wọ́ ẹ̀ ó ní ọmọ Yíbò yẹn gbà tóun fẹ́ kó lọ́dọ̀ wá fọwọ́ tọ́ òun wípé kóun wò wọ́n wípé lábẹ́ wọn abẹ́ aṣọ tí wọ́n wọ̀ yẹn wípé ìbọn wà níbẹ̀ àdá wà níbẹ̀ now ibo làwọn yẹn ti wá we don't know because we have not really have that full information. wọ́n wá já wọn lẹ̀ lẹ́jìdá tó ń já wọn lẹ̀ lórí di ni ẹni tí ẹ wà wọ́n tẹ̀tún ti bẹ́ràn léyàdé ní ìsìn rẹpẹtẹ. ẹni student tẹ wà ní Ìbògùn be extra careful right now and Ìbògùn police division and Àmọ̀tẹ́kùn àti ẹ̀yin vigilante tẹ bá wà ní Ìbògùn side ọ̀dọ̀ àwọn student ní Ìbògùn ẹ nílò láti wà very vigilant because àwọn yẹn next sí igbó so ẹ ní láti wà very vigilant fún láti watch over lórí àwọn ọmọ yẹn and I also use this medium to appeal to our government àwọn Àmọ̀tẹ́kùn maybe I'm going to do another program on them àwọn Àmọ̀tẹ́kùn ò ní tó yẹ kí wọ́n ní pòpòlù wà lọ́wọ́ wọn wọ́n pa ń dání ráìfù táwọn èèyàn ń dìmú ráìfù tán fi ń pa etu pa ìgalà ni wọ́n ń dìmú kì í ṣe lè tán fi ń àtàkì terrorist àwọn Àmọ̀tẹ́kùn nílò confam ráìfù wọ́n nílò ìbọn tí ó dára àwọn fìjìláńtẹ ẹ rẹ́gísítà àwọn èèyàn yìí àwọn tó jẹ́ local wọn ẹ rẹ́gísítà àwọn kẹ́ wọ́n ní ID card kẹ́ fún wọn ní ìbọn tó dáa tó lè fi bombast because these people tí wọ́n fẹ́ máa dojúkọ yìí they are not just ẹ̀wọ̀n iṣẹ́ ọlọ́dẹ
tó lọ ń pa ọdẹ nínú igbó èèyàn làwọn eléyìí ń pa èèyàn náà ń jí gbé kiri so àwọn tẹ́lẹ̀ fẹ́ lọ fèsì yìí so wọ́n ní ohun tí ó tọ́ àti ohun tí ó kájú ẹ̀ táwọn náà lè fi fèsì wọn so this message àwọn fìjìláńtẹ wa so safe ní o fìjìláńtẹ àmọ̀tẹ́kùn even àwọn so safe yes so safe I think yes àwọn so safe now they were also working àwọn so safe now they are also using gun so àwọn èèyàn yìí ẹ register wọn ẹ fún wọn ní ìbọn tí ó tó láti lè fi ṣiṣẹ́ láti lè fi dáàbò bo ìlú as it is now Ogun State is no more safe bẹ́ẹ̀ni Ogun State as it is àwọn especially àwọn ibi tó kànbọ̀n sí igbó àwọn pípò yìí wọ́n ti wọlé ẹ̀yin tẹ́ bá ti rí nǹkan ẹ jọ̀ọ́ tẹ́ bá ti rí nǹkan ẹ jọ̀ọ́ pàápàá jùlọ ní Ogun State tí ẹ̀rù bá ń bà yín àti reach sí àwọn ọlọ́pàá wípé kó má yí ìdálé yín lórí ẹ jọ̀ọ́ ẹ reach out sí àwa ẹ pè sọ́nà command number wa sórí 07089 ọ̀nà ẹ̀rí lẹ́yìn 89528897 ẹ reach out sí wa so that we will able to call the armed forces to call them to take the necessary step. So please and please, Ojúlọlá kan fi ń ṣọ́rí. Don't say. Ṣé ẹ gbọ́ ní Ogun State again ẹ tún máa gbọ́ o. Entering houses in Ikorodu. If someone has said this 5 years ago. Ṣé ẹ rí i pé wọ́n ti wọlé Ìkòròdú tún nìyẹn o. Ìkòròdú nìyẹn o. Gbogbo ẹ̀ náà ló kàn wá torí Ogun State Lagos State ṣé ẹ mọ̀ pé Ìkòròdú ńlá àtijọ́ area yẹn àtijọ́ pààlà papọ̀. Ọlọ́run á gbà wá o. Gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá tẹ́ ẹ bá gbọ́ number 1 kò ní kálukú tọ́jú ọmọ ẹ̀. Àwọn kìnìún yìí wọ́n ò gbá àárín igbó mọ́ o. Wọ́n ti ń wọlé gan tààràtààrà lọ mú yàn. Ẹ wo gbogbo ètò ṣẹlẹ̀ àwọn kan tiẹ̀ ní ti ọbádé oko kìnìún kan ṣe mọ̀ páwọn èèyàn wa àwọn kan wà tó yẹ pé wọn ò lè ṣe kán má fẹnu já wáyà irọ́ ni kìnìún kan ni bẹ̀tí ńgbà tó wá di páwọn èèyàn ṣe investigation gangan wọ́n rí i pé confam true gan wọ́n ti ẹ̀dẹ̀ tún lẹ́yìn tí àkọ́kọ́ tán ṣe níbi last week yẹn wọ́n tún ti wọlé lọ bá àwọn ẹlòmíín onílé bójú window ṣàjáde wọ́n dẹ̀ wọlé wọ́n tún rèpù gbogbo àwọn tó wà ní ilé yẹn wọ́n tún kó gbogbo ẹrù wọn jáde lọ. Àwọn yẹn ò tí ì bẹ̀rẹ̀ sí kí àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ kán máa kó wọn lọ ṣùgbọ́n wọ́n ń ṣeré pìn wọ́n bá ti wábi tán fẹ́ da nǹkan sí wọ́n ń bọ̀ nílé onílé ṣé bó ṣe yẹ kó rí nìyẹn wọ́n fi àwọn ìyàwó tí wọ́n lẹ̀ sí kọ́ńtì wọn lọ́hùn wọ́n wá sí ìlú tiwa ń bí wọ́n wá dà wá láàmú adẹ̀pariwo tó àwíwíwí kó tó di pé kínní wọlé dé pé ó ń bọ̀ bí wọ́n ṣe lé wọn lókè ọya lọ́hùn yẹn ìsàlẹ̀ ń bí ni wọ́n dojú kọ pé ẹ jẹ́ ká múra tó ó ti dé o Ọlọ́run á gbà wá o àṣẹ burújú la rí tẹ́lẹ̀ ta ní kò mọ̀ọ́jó burújí tí ń gbé lẹ́sẹ̀ báyìí ní ìsìngbà tí wọ́n bá wọnú ilé onílé tí wọ́n lọ gbé ẹni ẹlẹ́ni lọ tí wọ́n wọnú ilé onílé tí wọ́n wọlé ìwé lọ tí wọ́n ń lọ kó àwọn ọmọ ọlọ́mọ kílẹ̀ ṣe àwọn ọmọ yẹn àwọn tí wọ́n kó wọn ì tí ì rí wọn gbà padà ẹni tó jáde nínú ilé ẹ̀ tó dágbére fọ́kọ tó lóun lọ síbi iṣẹ́ kóun bọ̀ ọkọ tó dágbére fún ìyàwó pé tòun lọ bí iṣẹ́ kóun bọ̀ tó jẹ́ àgọ́ àwọn Fúlàní ló darí sí ló gbẹ̀yìn ayé ẹ̀ sí èyí tí wọn ò pa ní ìsìn àmọ́ condition táwọn màmá yẹn wà láwọn tó kù irú gbogbo àwọn ọmọléèwé tí wọ́n kó àmọ́ condition táwọn ọmọ yẹn wà ẹ jọ ṣé tí àwọn ọmọ wẹ́wẹ́ yẹn gan kọ́lọ́run Olódùmarè kó jẹ́ kán dé kí wọ́n rí wọn pé kí ni ẹ rò bí pé ó máa jẹ́ ìròrí àwọn ọmọ yẹn ṣé ọpọlọ wọn gan ṣó lè ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ mọ́ nítorí gbogbo nǹkan tó kọjá orí wọn tó kọjá ọpọlọ wọn tó kọjá agbárí wọn lójú wọn rí gbogbo rádaràda tí wọ́n ń ṣe ọmọ tó jẹ́ pé bí ìyá ẹ̀ bá jí tó bá gbé láàárọ̀ ó máa wẹ̀ fún máa ṣe ṣe gbogbo máa múra fún awọ bàtà fún àṣeṣe gbogbo tí wọ́n lọ kó wọn dà sínú òtútù tí Ọlọ́run bá ṣọ́ wọn lọ tán pé bọ̀ ẹjọ́ kí lẹ rò kó lè jẹ́ ìròrí àwọn ọmọ yẹn ṣé àwọn ọmọ yẹn lè rorí bí èèyàn ṣe ń rorí tẹ́lẹ̀ mọ́ ṣá
àfi kí wọ́n kọ́kọ́ kó wọn lọ́kàn lọ tọ́jú wọn. Ẹ wá gbọ́ owó rọ̀gùrọ̀gù táwọn olórí burúkú yìí ń béèrè lórí àwọn ọmọ ọlọ́mọ pẹ̀lú báìkì tí wọ́n ń béèrè. Ṣé bó ṣe yẹ kó rí rìṣà? Ẹ̀yin èèyàn mi, ó ti dé. Ẹ jẹ́ ká múra. Ẹ jẹ́ ká múra o. Ẹ jẹ́ ká múra pàápàá lógùn state. Ọlọ́run á ṣọ́ wa, Ọlọ́run á gbà wá. Ọlọ́run á gbà wá lọ́wọ́ wọn o. Bàbá wa Abiodun, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Abẹ̀yín ni o. Abẹ̀yín ni o. Ẹ̀yin náà jẹ́ mọ́ àti ní gómìnà méjì. Lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ṣe ní o. Bàbá wa Dapo Abiodun, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ gbà wá o. Gbogbo àwọn securities ẹ bá wa ró wọn lágbára. Àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ẹ bá wa ró wọn lágbára. Ẹ fún wọn ní nǹkan tó bá yẹ kán fún wọn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ bá wa ṣe ohun tó yẹ fún wọn. Kọ́kàn wọn lè bá gbogbo èèyàn ló ń sọ o pé ohun tí àwọn ará bí ìgbé dání lóòótọ́ bàbá tí ẹ rí wọn físíkà à ń rí lórí nǹkan tí táwọn fúnra wọn ń ṣòwò. Wọ́n ń fi ẹran léyà wá dà wọ́n lẹ̀ lórí bìbá ni o. Wọ́n ti ń dà wọ́n lẹ̀ lógùn state náà, ń dà wọ́n lẹ̀ lọ́yọ́ state náà, ń dà wọ́n lẹ̀ ní Lagos state. Ààrẹ rí nǹkan ṣe sí láti pé ká máa dá wọn padà lọ́jọ́ pípẹ́. Wọ́n ti wá dé sáàrin wa báyìí. Àfi kí ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ gómìnà wa, ẹ dìde mọ́ wa. Kẹ́ ẹ bá wa ṣe nǹkan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ̀mí ẹ jọ̀ọ́ o. Èmi bẹ̀ yín ní o torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde mọ́rọ̀ yìí o. Ẹ bá wa dìde mọ́ àwọn ọlọ́dẹ ìbílẹ̀, àwọn àmọ̀tẹ́kùn ni, àwọn fijilantes ni, gbogbo àwọn èèyàn tẹ́ bá rí wípé wọ́n lè jà fún ilẹ̀ Yorùbá. Tó lè jà fún torí a gbọ́ wípé àwọn Fíjì ẹnìyẹn gan pé àwọn Fúlàní wà láàrin wọn. Ṣùgbọ́n àwọn tẹ́ ẹ bá rí pé wọ́n lè jà fún ilẹ̀ Yorùbá tí kì í ṣe pé wọ́n tún máa gbàbọ̀dì fún ẹjọ́ torí Ọlọ́run bàbá ẹ bá wa ṣe. Ojú òní tì yín o. Àní wára wa tì o lágbára Ọlọ́run. Gbogbo wa wà ní fọdún yìí àní fi dágbére fáyé o. Àní dẹni ilẹ̀ o. Níwòye ọdún tó ń bọ̀ ojú wa tún jọ máa pèsè wá jọ máa pèlè lágbára Ọlọ́run. Mo kí gbogbo yín o. Mi ò fẹ́ pẹ́ púpọ̀ lórí prógráàmù yìí kí n bá pẹ́ láyé ni torí mo ti jáde látàárọ̀. Ẹ̀jẹ̀ bá dẹ̀ wò ilẹ̀ tí ń ṣú náà kò tó di pé mo ṣe sáré ní kí n ṣe prógráàmù yìí lálẹ́ yìí torí àná ló yẹ kí n ti ṣe ṣùgbọ́n mo bísí díẹ̀ bákan gbogbo alámọ̀ pé inú ọdún la wà. Àdúrà wa gba ojú òní tì wá àti jẹ́ àti mu òní ṣòro fún wa. Mo kí gbogbo yín ẹ ṣé mo dúpẹ́. Ẹ bá mi like, ẹ bá mi love, ẹ bá mi tẹ̀. Kọ́mẹ̀ǹtì yín ẹ máa fi sínú ẹ̀. Ẹ má jẹ́ kó jà wá nìkan. Tẹ́ ẹ bá ti ń wò ẹ̀yin náà ẹ máa bá wa kọ́mẹ̀ǹtì. Kí ni nǹkan tá a lè ṣe? Ọ̀nà wo la tún lè gbé gbà? Ṣé ẹ mọ̀ pé ẹ rí jù wá lọ? Bá a dẹ̀ ṣe wà ẹ mọ̀ pé ẹ̀yin ọlọ́pọlọ pípé là ń bá sọ̀rọ̀. Kọ́mẹ̀ǹtì yẹn ẹ máa bá wa fi síbẹ̀. Ká tún ṣe báyìí. A máa ka kọ́mẹ̀ǹtì ìrìn àjò tẹ́ bá tún ní ká tún rìn àti máa sọ fáwọn tó tún jù wá lọ. Débi wípé gbogbo ẹ̀ máa bọ́ sójú kan. Ẹ má jẹ́ kó jà wá nìkan. Ẹ̀ní nìkan ṣe ilé ayé yín lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi. Ọlọ́run á bá mi darapọ̀ mọ́ yín. Ojú òní tì yín ẹ̀ní dààmú lágbára Ọlọ́run. Èmi náà ló lólùfẹ́ yín o. Tí mò ń fẹ́ yín fún re. Tẹ́yin gangan ń fẹ́ èmi náà fáyọ̀. Tí ire, ayọ̀, ìdùnnú àti ìgbéga tí ò ní tán nínú ilé mi àti yín títí láéláé. Títí dìgbà míì ta tún fi máa ríra. Àṣeyọrí ọmọ Yorùbá ni mò ń jẹ́ o. Agbára Ọlọ́run gbogbo wa la máa ṣàṣeyọrí. Ire o.